ṣe mí lónìrè ẹ̀dá gbọ́ mi o ìjí mo jí o ilẹ̀kùn ọ̀rọ̀ mo bá ṣí orí tó ń gbé ni má dẹ̀yìn lẹ́yìn mi o èmi lẹ́ni táráyé ń fẹ́ èmi lọ́mọ bàbá olówó bẹ́ẹ̀ rí mi ẹ ṣe ṣàdánkà sẹ́ni tó lè dá mi mo sùn pẹ́ lọ́la mo bọ̀rọ̀ jí olókùn ọ̀la èmi ọmọ bàbá olówó èmi lọ́mọ bàbá olówó bẹ́ẹ̀ rí mi ẹ ṣe ṣàdánkà ẹ̀yà kíra fún mi mo sùn pẹ́ lọ́la mo bọ̀rọ̀ jí olókùn ọ̀la èmi ọmọ bàbá olówó kọ́ má pààyàn mọ́ mi olùgbọ́ mi o òwúrọ̀ mi kó dùn dọ̀sán ọ̀sán ayé mi jẹ́ kó sàn mí dálẹ̀ o jọ̀wọ́ kémi má fìyà bọ́ èmi lọ́mọ bàbá olówó ìyá kì í ṣomi ọbẹ̀ bẹ́ẹ̀ rí mi ẹ ṣe ṣàdánkà yàtọ̀ kíra fún mi mo sùn pẹ́ lọ́la mo bọ̀rọ̀ jí olókùn ọ̀la èmi ọmọ bàbá olówó èmi lọ́mọ bàbá olówó ẹ̀yà kò lánà bẹ́ẹ̀ rí mi ẹ ṣe ṣàdánkà mo sùn pẹ́ lọ́la mo bọ̀rọ̀ jí olókùn ọ̀la èmi ọmọ bàbá olówó. ṣe mí lónìrè ẹ̀dá gbọ́ mi o ìjí mo jí o ilẹ̀kùn ọ̀rọ̀ mo bá ṣe. now mo ti rí mọ́tò Jídé ń bí ìwọ máa lọ síbi tí mo rán ẹ ọgbọ́n tó bá finish pẹ̀lú wọn máa gbé mọ́tò wá bá mi nílé Jídé ìwọ máa wulẹ̀ náà ń bọ̀ wá bímọ o èmi á máa tẹ̀lé Jídé lọ so kó pàdé mi nílé Jídé ṣùgbọ́n all right. olúwọlé ọmọ kọ́ báwo olóṣè á èmi sí lọ́nà nígbà tí mi ti rí ẹ̀. Ọlọ́run ló ní kí n rí mọ́tò ẹ̀ nídìí ro ìyẹn ló jẹ́ kí n mọ̀ pé ó ṣe wà nínú ọ́fíìsì. báwo ni mọ́tò ẹ̀dá. mo ti fi rán dráìvà mi níṣẹ́ but mo ní tó bá kúrò ń bẹ̀ kó pàdé mi nílé ọ̀dọ̀ ẹ̀. Wife mi mà ló ń pè mí. Yeah. Hello, my dear. How are you? Wọ́n máa ròyìn wẹ́dà lóyún yẹn lọ́wọ́ yìí o. Ṣé òtútù yẹn ò kọjá àfaradà ṣábàá yìí? Má bínú. And of course, Ọlọ́run ṣe Jídé náà wà lẹ́gbẹ̀ẹ́ mi bí.
òun lèmi àti ẹ̀ náà ń sọ pé bóyá àjọ ń bọ̀ wá ni but ọmọ pé business ó yìí rí bákan bákan but very soon àmà tó wà máa báyìí. ó máa ń drive lọ́wọ́ kò ní lè báyìí sọ̀rọ̀ lọ́wọ́ yìí o. má worry my wife tá a bá ti délé a máa tún ẹ pé padà ṣòtúgbọ́ ọmọ mi kọ́ bẹ̀. ó ti gbóhùn Jídé ó ní kí n máa bóhùn kí ẹ o ó ní kó máa tọ́jú ọmọ mi o. wo business tutù díẹ̀ o ó ti yẹ ẹ̀yẹn ló fà ó yẹ ká ti gbórí wọlé. ṣé ọmọ mi ṣáà wà dáadáa ṣá? Ọlọ́run á tọ́jú gbogbo wa ó ṣe tá a bá délé àpè ẹ̀ ṣòdìgbọ́ ok ó dà wọ́n ó ní kí n máa kí ẹ. all right. Báwo ni o? Ẹ ra sà. Ṣàlàáfíà ni. A dúpẹ́ sà. Ṣàbáyín dáadáa. Olúwa ṣeun. Ọmọ nǹkan. Ibo wà. Ṣé o ń tọ́jú ẹ dáadáa? Ọlọ́run tọ́jú gbogbo wa. Mo ti rọwọ́ tọ́jú lára ẹ. Ẹ ṣé sà. Ọlọ́run á tọ́jú gbogbo wa. Àmín sà. Ṣẹ̀dẹ̀ ń gbúròó ìyá yìí. Ọlọ́run gbúròó ẹ o. Àti pé a ṣe sọ̀rọ̀ tán láìpẹ́ inú mọ́tò ni. Jídé ọkọ ẹ gan náà bá sọ̀rọ̀. Anytime tó bá tún ti pè yín kẹ́ bá mi kí wọn. Máa jíṣẹ́. Ó ṣe. Ẹ má kíra yín dáadáa wọlé ìtẹ̀sán yẹn kọ́ ló bá ẹ̀mí sìn kí lẹ́ ṣe kalẹ̀. Mo oúnjẹ ti rẹ́dì jẹ́ kí n sáàbẹ̀. Ọ̀rọ̀ bàjá. That reminds me kó tó lọ change. Ọ̀rẹ́. Màmá need àwọn documents ọwọ́ ẹ̀. Ìgbà wo ló ti ń ròyìn? Lórí ọ̀rọ̀ contract tí mo bá ẹ sọ wípé mo fẹ́ gbà yín. Yes. Ṣorí bí mo ṣe bá ẹ sọ ni mo bá dàda ọ̀rẹ́ wa náà sọ nípa ẹ̀. Yeah, mo náà tí o mind me escape ẹ̀ ni. Àti mo ní ìwọ náà yìí máa help mi lórí ẹ̀ financially. So mo wá sọ fún dàda náà dẹ̀ promise pé òun náà máa help. Ó ṣáà mọ̀ pé báńkà ni dàda. So òun náà ready láti help through báńkì wọn. Àmọ́ kò sí bí báńkì ṣe fẹ́ yáàyàn lówó tí wọ́n ní béèrè collateral. And of course ó dẹ̀ mọ̀ pé gbogbo properties mi ọwọ́ ẹ̀ làwọn documents mi wà. Bẹ́ẹ̀ni àwọn tọ̀dọ̀ mi náà dẹ̀ wà lọ́dọ̀ tiẹ̀ náà. Òótọ́ ni àwọn tiẹ̀ náà wà lọ́wọ́ mi so ìdí tí mo ṣe ni mo fẹ́ ní ìdẹ nìyẹn. Ẹ jẹ́ kí n yan kò sí problem ẹ̀ jẹ́ kí n sáré change tá a bá jẹun tán máa kó yẹn fún ẹ. Ẹ kò sí wàhálà ọ̀rẹ́ mi. Ó ṣe. Bí ìtàn ìgbésí ayé àwọn méjèèjì ṣe jẹ́ nìyẹn. Àwọn méjèèjì ọ̀rẹ́ kòríkòsùn ni wọ́n tí wọn kì í parọ́ fúnra wọn tán dẹ̀ fi inú hanra wọn. Ọ̀rẹ́ bí ọmọ ìyá ló yẹ ká máa pe bàbá ẹ̀ àti ọ̀nkọ̀ wọlé. Gbogbo document property ọ̀nkọ̀ wọlé pátápátá ọwọ́ bàbá ẹ̀ ló wà. Bẹ́ẹ̀ náà ni ti bàbá ẹ̀ wà lọ́wọ́ ọ̀nkọ̀ wọlé. Àwọn gẹ́lẹ́ tí ọ̀nkọ̀ wọlé gba gbogbo document wọn lọ́wọ́ bàbá ẹ̀. Ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹlẹ̀. Wọ́n rin ìrìn àjò kan. Yap. Wàhálà yìí. Ṣé obìnrin náà rẹ̀? Ẹni tó bímọ àti rí nǹkan fún kámbọ̀n torí ẹni bínú. Àmọ́ ó kàn jẹ́ pé ìwọ náà múra bí obìnrin lẹ́ni ni ó ti pẹ́ jù o. Ṣọmọ torí traffic ó wù mí ká tètè gbéra gan. Ìmúra mélòó ni mo mú? Nǹkan tó mú àwọn ìyàwó wọn tá a bá ti fẹ́ rìnrìn àjò pẹ̀rẹ́ báyìí. Gbogbo nǹkan tí ò necessary láyé inú máa bí ẹ́. Wọ́n á bí wọ́n ti ń sọ eléyìí náà máa sọ̀tọ̀ wọ́n ṣáà máa fi dẹ́ dúró ṣáá. Òun ló fà o. Ọkọ mi ò dẹ́ dúró. Ọ̀nkọ̀ wọlé nǹkan tí mi kàn mọ̀ ni pé tí o bá fẹ́ lọ sí ìrìn àjò kíyàn ṣẹ̀tọ́ sílé kó tó lọ. Ìyẹn necessary o. Ìyẹn ṣe pàtàkì tó bá jẹ́ torí ẹ̀ ló ṣe dá ẹ dúró ó di dandan kó dá ẹ dúró. Ṣé mo lè ti ṣe ẹ̀tọ́ ṣá? Ẹ ti fi ẹ lè máa lọ. Mo fẹ́ báyìí sìn o ti tán gbà náà ọgbẹ́ni já lọ. Ṣé ká máa lọ? Bẹ́ẹ̀ni. Ọ̀nkọ̀ wọlé safe journey tẹ bá ti dọ̀hún kẹ́ pè mí. Àdìá. Ẹ̀yà sí dàda ti dáadé. Alright. Okay.
All right. Okay. Jíbọ́lá, ọjọ́ tí mo rí ọkọ mi gbẹ̀yìn nìyẹn. Ìrìn àjò tí wọ́n lọ yìí ni wọ́n ní accident tó gba ẹ̀mí àwọn méjèèjì. Ga. Ó dá mọ́ mi. Kò burú. Mi ò kàn ní fẹ́ kẹrin lójú. Torí kó má bàa dá àìsàn sí yín lára. Mami, mo wá fi ń dá yín lójú pé gbogbo nǹkan tí dájú òdúró ṣe fún yín máa ṣe jù bẹ́ẹ̀ lọ fún yín. Ó ṣé ọkọ mi, Ọlọ́run á jẹ́ kó dàgbà kó dúgbò. Àmín ma. Ó ṣé. Àmín. Iṣẹ́ tí mo rán ẹ̀kọ́ṣọ́ ti jẹ́. Àwọn ti jẹun ti parí ẹ̀. Jíbọ́lá, ṣọmọ ẹ pé òun travel lọ́la ntí ẹ̀. No peace, sir. So Báyọ̀, gbogbo necessary things Báyọ̀ kò ṣe fún ṣó ti gbọ́. Okay. J-boy, trust you. Yes, boss. Lucky boy. Ṣòrí tó bá ti dé airport gbàrà báyìí, kò gbà mí láago so that wọ́n lè wá gbé ẹ. Tàbádẹ̀ ti wá gbé ẹ, tẹ bá ti parí transaction lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí, tún pè mí so that màá lè sọ account máa sanwó yẹn sí fún ẹ. All right, sir. I trust you. All right. Me too. Every other thing. No problem. Get ready. Yeah. Delay. Yeah. Nothing to do. It's 5 o'clock in the morning. Conversation got boring. You said you'd go into bed soon, so I snuck off. Hello, ta ló ń sọ̀rọ̀? Hey, Jíbọ́lá! Pàdí mi. Èmi kò tí expect call ẹ now because ẹ kò ti débẹ̀. Wàá ṣeré. Láíláí wọn lè check ẹ̀. Chairman ti settle gbogbo wọn. Gbà bẹ́ẹ̀. Wo tó ṣe wà yẹn star ni ẹ. Wọ́n mẹ̀ ṣùgbọ́n wò mọ̀ wọ́n. Chairman, wọ́n lẹ́nu lílé, wọ́n lẹ́nu lóko. Títí that broad anywhere. Now so. Ṣé o ṣàpè chairman? Oh, that's good. Kò sí wàhálà. Ọjọ́ nǹkan máa expect ẹ̀ báyìí. Okay. Ọlọ́run aṣọ́dé láyọ̀ tàlàfíà. All right, she pàdé. Jíbọ́lá! All right. Ọmọ gbẹ́rù wọlé tán. Bad boy. If you think this Illinois driver seems agitated... Jíbọ́lá, ìwọ̀gán lẹ́yìn kan máa pè ní alùbáríkà. Bẹ́ẹ̀ni, ọmọ alálùbáríkà ni ẹ. Sórí ọjà tó gbé lọ, alùbáríkà wọ̀. Ṣọ́ra àwọn tó gbé lọ fún gan, wọ́n appreciate ẹ̀. Ṣé bó ṣe ń gbọ́jà fún ọ báyìí? Kí ìwọ tó kú lọ, owó ti dọ́dọ̀ mi ń bì. Definitely, ọmọ alájẹ ni ẹ. Ọmọ tó dùn bá ṣòwò ni, ọmọ tó ṣe ránṣẹ́ ni. So for that,
Gbà lọ káṣí owó ẹ̀. Chairman, 4 million naira lélẹ́yìn. Bẹ́ẹ̀ni, iye tó tọ́ sí ẹni yẹn. Ẹ ṣé gan sir. Má ṣe à, ó deserve ẹ̀. Meanwhile, máa gbáradì fún another trip, ó ti gbọ́? No problem, sir. So guys, ẹ ṣe fàájì, ṣe ti gbọ́. Ẹ jẹ́ kí mi wọlé. Thank you very much, sir. Ẹ ṣé gan sir. And guys, 4 million naira. Yeah. Just like that. Ìyẹn máa kó yẹ lẹ́nu. Iṣẹ́ ogún ẹ̀ ló ń jẹ yín. So, tó bá jẹ́ bẹ́ẹ̀, ayé tẹ̀ ṣe rí, máa gbé yín jẹ. Okay now. Máa bá yín jẹ. Time ẹ̀ lélẹ̀. Let's go there. Bad boy. Ìyá. ṣé mi lóní rẹ̀ ẹ̀dá gbọ́ mi o ìjì mo jí o ilẹ̀kùn ọ̀rọ̀ mo bá ṣí orí tó ń gbé ni má dẹ̀yìn lẹ́yìn mi o èmi lẹ́ni táráyé ń fẹ́ èmi lọ́mọ bàbá olówó bẹ́ẹ̀ rí mi ẹ ṣe ṣàdánkà kò sẹ́ni tó lè dá mi mo sùn pẹ́ lọ́la mo bọ̀rọ̀ jí olókun ọ̀la. Hello, babe. Sure, okay. I'm sorry. I'm busy díẹ̀ ní látàárọ̀. Ṣó ṣá wà okay? Ṣó ń jẹun dáadáa? Michelle, baby, I miss you too. And I will make sure I return your call before the days runs out. Love you more than you do. All right, talk to you later. Bye. Lover boy. Bayo. Alpha. Ta ló ń bá sọ̀rọ̀? Wọ́n ní nìyẹn. Wọ́n ló ń bá sọ̀rọ̀? Yeah. Èmi náà rí bẹ́ẹ̀. But ṣé kìí ṣe pé o ti ń fall in love pẹ̀lú ọmọ yẹn? Mo ti ń fall in love. Àbí mo ti love ẹ? O ti love ẹ? Of course. Mo ti love ọmọ yẹn gan. Èmi náà rí bẹ́ẹ̀. Because mo rí the way tí ọmọ yẹn ṣe máa ń fi phone police ẹ káàkiri láti ìgbà tó ti dé láti America. But you know, the good thing about it is it's good to love. But ṣé o rò pé ẹ kò wà careful? Àwọn ìfẹ́ òkèèrè, àwọn ìfẹ́ America sí Nigeria. You know as it dey go. Bayo, I trust ọmọ yẹn. You trust her? Yeah, I trust her. Good for you. Good for you. You know, kò sẹ́ni tó sọ pé kó má fall in love. Love is a beautiful thing. Sure. So, àwọn kìíní yẹn mo ti parí. Òun ni sà. Ọ̀gá. Níkẹ́. Ṣé kò sí sà? Ìgbà wo ló wọlé? Mo ṣe àwọn lẹ́sìn náà ni. Mo ti pè yín bí ẹ̀ẹ̀mejì tẹ́ ẹ̀ dáhùn. Mo ní kí n gbé fáìlì yẹn wá fún yín. Gbélé. Lẹ́tà àti bíi tí mo ní kò prepare nǹkan. Mo ti type ẹ̀. Okay. Kò tó sẹ́ndẹ̀. Jẹ́ kí n go through ẹ̀. Okay sir. But ọ̀gá ẹ ṣó pé kò sí nǹkan kan sir. Actually, nǹkan kan ló ń bother mind mi, but ma get over it. Still lọ ṣe nǹkan tí mo rán ẹ. Okay sir. Yeah.
Jíbọ́lá. Jíbọ́lá. Kí tó ṣe ń fojú ro? Inú ẹ̀ ò dùn láti rí mi ni. Jíbọ́lá. Látòdì di oṣù karùn-ún tó ti fi mí sílẹ̀ sí Amẹ́ríkà. Ó tún rí mi wo bó ṣe ń ṣe náà. Kí ló ṣe ẹ́? You can't understand. I can't understand what? Ṣé nǹkan tó ń ṣe dáa ni? Mo dé láti odindi Amẹ́ríkà tí mo ti wá bá ẹ. Nǹkan tó fẹ́ fi san fún mi lélẹ̀. Is that fair? What is wrong with you now? I will explain to you. Okay? But why tó ṣe jẹ́ pé hotel ló dé sí? Ṣé bó sọ fún mi gbọ́dọ̀ cousin ẹ ló máa dé sí? Àbí o rò pé bí ìgbà tó yẹ pé èèyàn ṣe owó ló fò ní? Nígbà tó yẹ pé ibi tó máa dé sí wà ńbẹ̀. Anyway, mo intend láti waste owó. Cousin mi wà ní Port Harcourt nígbà tí mi bá kúrò l'Amẹ́ríkà. Wọ́n rò pé àwọn máa dé lálẹ́ ọjọ́ tèmi náà máa dé ni. But wọ́n sọ pé nǹkan kan dá àwọn dúró. But wọ́n máa dé láàárọ̀ ọ̀la tó bá ṣe ń dé. Mo máa move lọ sọ́dọ̀ wọn. Okay, no problem. Kí ló ṣe ẹ́ Jíbọ́lá? Kí ló ṣe ẹsẹ̀? How can't you talk to me? Yes, ma. Ṣàlàáfíà. I thank you, ma. Yes, ma. Ṣé dáadáa ló dé? I do pray, ma. Ṣé ọkọ rẹ̀? Dídí. Thank you, ma. Mommy, Wonola nìyẹn. Wonola, this is my mom. Ọkọ mi. Báwo ni? Nice meeting you, ma. Same here. Ṣàlàáfíà. Yes, ma. Pẹ̀lẹ́, jókòó. Thank you, ma. Inú mi dùn láti rí ẹ torí pé ọmọ mi ti ròyìn lọ́pọ̀lọpọ̀ fún mi. Inú mi náà dùn láti rí yín, ma. Pẹ̀lẹ́, àwọn aráàlú òyìnbó ńkọ́? Àlàáfíà náà wà, ma. Ẹ ṣé òtútù òde pọ̀jù ṣá? Àṣà manage. Èmi náà rí bẹ́ẹ̀ tó dáwọ̀ ẹ̀ tutù. Thank you, ma. Dáàdì àti mọ́mí ńkọ́? Wọ́n wà, ma. Yes, ma. Mọ́mí, ẹ jẹ́ ẹ bá mi manage gift yìí. Eléyìí pọ̀. Yes, ma. Kó o lè kọ́ mi. Oúnjẹ ọmọ ni. Ó mà pọ̀. Ẹ máa jẹ́ lájẹpẹ́ ni. Àmì o. Àbúrò mi nǹkan tíyàwó ẹ ra fún mi. Aṣọ atẹ́gùn ni mọ́mí kẹ́kọ̀ọ́ máa fi gbátẹ́gùn lé. Wọnú. Kí ni? Ó fún ní gan-an. Ṣé gbogbo nǹkan tó sọ pé ó ra wá fún mọ́mì lélẹ̀? Náà mo mọ̀ pé wọ́n máa fi wọnú lé as casuals. Ó mú mi rántí ìgbà tí mo wá títí náà nígbà máa wọ gbogbo ẹ̀ pọ̀. Ṣé màá lè máa manage? Máa manage. Eléyìí fine. Eléyìí fine. Ìwọ náà wò. Ẹ jẹun. Mọ́mì. Ṣé ẹ̀yin náà máa wọ gbélé? Wá ẹ̀bọ̀ ṣe báwọn àgbàlagbà máa ń wọ bàtà yìí. Àbí kílẹ̀sì mi lè wọ̀? Irọ́, eléyìí ti ga jù fún mọ́mì. Mi fẹ́ kí mọ́mì máa wọrú àwọn bàtà báyìí. Ṣé reason tèmi ò ṣe fẹ́ kí mọ́mì máa wọrú àwọn bàtà báyìí ni pé mi ò fẹ́ kí ọkùnrin kankan kó máa disturb mọ́mì. Wàá gbà mí lọ́wọ́ ọmọ ìkẹ́ ẹ̀. Jọ tí àwọn ọkùnrin bá wá ń disturb mi kí ni títí ẹ̀? Mọ́mì, dáàdì ti san gbogbo dáwọ̀ yín, so ọkùnrin kankan kò lẹ́tọ̀ọ́ láti disturb yín, láti máa trespass lórí yín or anything. Are you serious? Yeah. Mo ti gbọ́ sá. Wọ́n fẹ́ má dá lóhùn jẹ orin ni. Mo fẹ́ kọ́ ọ̀ náà wọ̀. Báńkó. Kí wà ní jíjẹ kí ni mímu báyìí? Anything tẹ́ bá ti fún mi ni wa. Ọ̀dà ó dé tán sìn. O ṣé ọkọ mi mo dúpẹ́. Yes, ma. Mo ń bọ̀. O ṣé. Are you serious? Wọnú, ṣé kọ́ lọ ṣe oúnjẹ wá fún ẹ ni? Ṣé kí n tẹ̀lé wọn? Ó dẹ̀ ń bí mi. Come on, stand up. I didn't know now.
Excuse me, sir. Hello, baby. Jíbọ́lá, báwo ni? Báwo, sure, okay. Kí ló máa ṣẹlẹ̀ báyìí? I'll be on my way very soon. Chairman gan ló máa drop me sí airport. Oh God. Ṣé mi ò wá ní rẹ kó tó lọ ni? Marie, máa sọ fún chairman pé kàn gbé mi nílé tí màá ti ń bọ̀. So, máa check ẹ. Okay, make sure pé orí mi kó tó lọ. All right. All right, I'm waiting. Take care. Ẹ má bínú sá. Ta ló máa sọ̀rọ̀? Fẹ́ǹsì mi ló pè mí. Fẹ́ǹsì? Bẹ́ẹ̀ni sá. Tí bá gbọ́ ẹ dáadáa, ó ti kú ní boyfriend and girlfriend mi. Ìyàwó tó fẹ́ fẹ́ àbí? Bẹ́ẹ̀ni sá. Ọ̀gá o, so o tiẹ̀ ti ní àfẹ́sọ́nà, o dẹ̀ jẹ́ ká gbọ́ àbí? Chairman, kẹ̀lẹ́ máa wò. Ọmọdé yìí mo ní kí n máa mú ní ẹsẹsẹ ni o. Àṣepàdé ni. In fact, Amẹ́ríkà gan-an ni mo ti pàdé ẹ̀. Amẹ́ríkà ló ti pàdé ẹ̀? Bẹ́ẹ̀ni sá. Ṣé lẹ́nu ìgbà tó ń travel yìí náà ni? Bẹ́ẹ̀ni. Tó bá dẹ̀ lọ sí Amẹ́ríkà all the time, o máa ń rí. Tí bá ti parí transaction tán báyìí, àmọ́ ọjọ́ ń wà 2-4 ni. Gbogbo Texas, Brooklyn, àjọ máa ń lọ káàkiri. Ṣé ó dẹ̀ mọ̀ pé. Chairman, mi lè bá ṣe irú nǹkan bẹ́ẹ̀ láíláí. O bẹ́tà. Ṣé obìnrin burú o? Kí mo sọ fún ẹ, obìnrin burú gan. Mi ò ní kó má níyàwó, mi dẹ̀ ní kó má love, àmọ́ be careful. O gbọ́? Sure sir. Má jẹ́ kó já sí gbogbo kinní yìí o. Àtọ́ sir. O gbọ́ àbò dáhùn. Ẹnu kí la wà, count la wà. 72. Kìlómítà 72 kẹ̀. A ti wọ́ bí 90. Anyway, ṣebí báàgì aláwọ̀kọ́ ti kún wa bẹ̀. Bẹ́ẹ̀ni sir. Let's recount. Èmi gan ti lose count. Let's recount 70 kẹ̀. Mo rántí pa ti dé bí 90. Ẹ máa mú lè parọ́ fún mi. Ọ̀dọ̀ ẹ̀dà. Okay, sọ́dọ̀ ẹ̀rì. Okay. Má pẹ́ oṣù mẹ́ pé à ní time rárá. Má pẹ́ rárá tó lọ́ọ́ lóòjọ́. Mo ò ní pẹ́ sà. Okay. Stop it. You know, if I have my way, I don't even want you to go. Baby, relax. Don't worry, I will stay long, okay? I promise you that. I'm going to miss you. Èmi náà máa miss ẹ. Ṣáàjọ kò tọ́jú ara ẹ dáadáa o. I will. Trust me. I love you, baby. I love you too. Love you so much. Yeah. I'll give you a call, okay? Just relax. Bye. Chama. Ṣé ìyàwó ẹ̀ náà nìyà? Bẹ́ẹ̀ni sá. Ẹ máa wọrí Chama lè ṣe máa mọ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ mo fẹ́ ṣe ní onírọ́ṣì mi sá. That's the problem. Yeah, thank you sir. Nǹkan ní ọkọ rẹ̀ ń bo lẹ́yìn ẹjú rẹ̀ sí. Ẹ ò bàbá ọkọ mi ní parọ́ kò tí lójú tì o àmọ́ onígbàgbọ́ pé lágbára Ọlọ́run nǹkan ní ọkọ mi ò ní gbé. Nítorí rẹ̀ òun làwọn mọ̀lẹ́bí ṣe gbé mi dìde bó bá sì jẹ́ pé nǹkan mi wà ń bẹ kó ṣàlàyé fún mi èmi àti ẹ lájọ wà ní ìkọ̀sẹ́lómi láàrin wa. Ẹ wo ibi tí ẹ sọ̀rọ̀ dé ó yé mi èmi ò kí ń ṣerú ìyàwó bẹ́ẹ̀ yẹn tí mo máa bà ogún ọkọ mi jẹ́
Ṣé understand? Kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ tí mi ní jẹ́ kẹ́ mọ̀. Káyipá àti rójú tu ẹ̀ láti jọ yìí ni. Bàbá máa ti sanwó bank. Sáwọn báǹkì sì ń yọ lẹ́nu ni. Ó ṣì wà ń bẹ̀. Báǹkì tó ń sọ lójoojúmọ́ tó ń tẹnu mọ́ ẹ̀. Sáàbọ̀ ọdún òní bó la ṣe fẹ́ mú òótọ́ ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Bàbá, ojú ẹlẹ́dàá yín tó. Ó ṣe rí gẹ́lẹ́ ni mo ṣàlàyé fún yín. Ẹlẹ́dàá burúkú tí mo gbé ní ọmọ tẹ̀lé ọ káàkiri. Ẹlẹ́dàá mi ọ̀ráyè gbogbo ranù báwọn kò ráyè rẹ̀ rárá. Jíbọ́lá ńkọ́? Mo travel. Bó lọ lọ? Ó lọ lo òyìnbó ni. Ìyẹn kàn mọ̀ fò kiri bí ẹyẹ sí kàn mọ̀ pé ó lòun náà ni. Ó ṣe máa dáná ló ń bá ká. Mo gbọ́. Aya mi. Wọ́n bẹ̀ kí ni ma. Báwo ni kò ní? Yes ma. Ẹ káàsán sá. Ẹ pẹ̀lẹ́. Bàbá, aya Jíbọ́lá lélẹ́yìí. Ẹni tó kù fún Jíbọ́lá ń bàbá nìyẹn. Oh, Daddy, ẹ káàsán sá. Ẹ pẹ̀lẹ́. Yes sir. Yes sir. Ẹ pẹ̀lẹ́. Lẹ́bù kan náà tiẹ̀ làwọn méjèèjì same ni. Wọ́n kọ́ bàrà wọn pa. Wọ́n bára wọn dọ́gba. Wọ́n ikú ọ. Ẹ má fi ìyàwó ọmọ mi o. Ṣé ẹ ti ṣe sẹ́kọ̀pù àyàwó ìwò dáadáa sí ni pé Thanksgiving ìyàwó ni? Kí má kúrò, ó níwà ọmọ tó dáa ni. Ẹ bá lọ́mọ dáadáa rí bí èso dáadáa káwọn tó kú òní. Àwa láti mọ̀ detective làwa alátìmọ̀. Lágbára lọ́wọ́ àbọ̀. Ẹ̀wẹ̀ eégún mi ẹ̀pẹ́ntà ẹ̀jẹ̀ wọn mọ̀ lọ́lé. Ètò mọ̀ sẹ́mi náà tó látàárọ̀. Daddy, ẹ má tí lọ sá. Mo ò ní náírà kankan lọ́wọ́, ẹ jẹ́ bá mi manage ẹ lè sá. Owó bọ̀lì ṣé ti Saudi ni àbí ti Ghana? Owó Amẹ́ríkà ni bàbá. Mọ́ríkà ọmọ dáadáa lọmọ yìí ọmọ tó yẹnu lé wa lọmọ yìí ọmọ ìdá wọn bára wọn mọ ní lẹ́bù ni ní kọ́lọ́dì ni ọ̀dà lọmọ ọ̀dà gan ọmọ wa lé ìyàwó wa lé wọ́sẹ̀ lè gbà lọ́wọ́ wa ìwọ wọn gbà wọlé náà owó tí wọ́n kọ́ lóyìí. That is very funny. Very funny. Jíbọ́lá. Chairman sir. Báwo ni? I'm alright sir. O kú iṣẹ́. Yes sir. O kú àlọ́bọ̀. Kọ́ náà fi ṣẹ́yìn wá. Àmín sir. Gbà lọ káàṣì owó yìí. Thank you. $1 million naira. Yeah, 1 million. Owó kí lélẹ́yìí sir? Owó iṣẹ́ ẹ̀ nìyẹn náà. Ó kéré ni. Ṣó kéré ni tó ń ṣe à? No sir. Ọ̀dọ̀ ń ṣe à ó ṣe ń. Ṣé nǹkan kan gbénu ẹ ni? Tí nǹkan bá ń gbénu ẹ jẹ́ ń gbọ́ ọ̀sọ̀ káyọ̀ fún yẹ kí ló ṣe? No sir, kò sí nǹkan kan. Ẹ ṣe wá ń gbọ̀n. Mo appreciate it sir. Oh, better. Thank you sir. Okay. Mo ti bà ẹ́ jẹ́ àbí? Ó jẹ́ kó ló kéré ni kó wá gbọ́n wọn níwọ̀n lẹ́nu mi. Owó tí chairman fún mi ti kéré jù fún trip tí mo lọ yìí. Even èyí tí mo lọ before eléyìí, $4 million naira ni wọ́n fún mi. Ọjà tí mo dẹ̀ gbé lọ, ó kéré sí èyí tí mo gbé lọ last year. ×2 lélẹ́yìí jẹ́. Wọ́n wá fún mi ní $1 million naira. $1 million naira? Yeah. Kò possible. No. Má ṣe fún mi yẹn rárá. Ṣé máa fún ní $1 million fún trip tó lọ fún yìí? Báyọ̀, ṣé mo máa parọ́ ni? Mi ò lè parọ́ náà. Investigate, wọ́n náà investigate. $1 million. Ó ṣe chairman tẹ́lẹ̀ ni? Èmi àti wọn ò ní ẹnì kan rẹ̀ kankan. Mi ò ní ẹnì kan rẹ̀ pẹ̀lú chairman. Okay, fine. No wahala. Má bẹ́ investigate. Má bẹ́ tán. Má mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. All right. Hello, chairman sir. Mo okay sir. Yeah, Ben mo okay sir. Okay.
Okay, sir. Tí má ti ṣe tán máa pè yín. All right, sir. Yeah. Báyọ̀, mo fẹ́ stop láti máa bá chairman ṣiṣẹ́. Jíbọ́lá, ó mọ̀ nǹkan tó ń sọ lẹ́nu. Mo mọ̀ nǹkan tí mò ń sọ, mo dẹ̀ mí ìyẹn. Ìjọ́ wo ló ti ń ro gbogbo ilé tẹ́lẹ̀? Well, mo ṣe decide ni. Ìwọ ṣe decide. Ó dẹ̀ fi ipò máa easy without chairman. Irú Ọlọ́run ni ó sí o. Yeah. Tí Smith bá gbọ́n kọ́. Tí Smith bá gbọ́. Mi ò pé big deal wà ńbẹ̀. Yeah. Tí mi ò bá ti ṣe business pẹ̀lú kankan náà client ẹ̀, mi ò rò pé mo lè ní problem pẹ̀lú ẹ̀. Jíbọ́lá, okay, good. Owó pẹ̀lú connection tó fẹ́ fi bẹ̀rẹ̀ business nǹkan. Ṣé gbogbo ẹ̀ fi gbogbo ẹ̀ lẹ̀? Agbára náà àgbẹ̀. Okay, no wahala. I can say you are fully prepared. Yeah. Good luck to you. Thank you. Ọlọ́run ló lè mọ̀ wá wọn o, Ọlọ́run ló lè mọ̀ wá wọn. À ń lékú sí wọn, wọ́n ń léjó sí wa, Ọlọ́run ló lè mọ̀ wá. Àwọn kẹ́ni màmá ní ọmọ aráyé o, wéṣẹ̀ mọ̀rọ́wọ́ yín. Sẹ́mi wéṣẹ̀ ní bẹ́ẹ̀ yẹn yọ wéṣẹ̀ ẹ̀bẹ̀ kú ni. Tí a máa gbé tí a gbé wá yìí, tọ́tọ́ gbé wá lọ́sẹ̀, tí a máa tún gbé wá, tí wọ́n bàjẹ́ nù. Wọ́n rún mọ́gi nù. Wàhálà ìmọ̀ pa wọ́n mọ́lé. Yé! Tí ọwọ́ bá lè ba. Dádì ẹ káalẹ́ sà. Dádì ẹ̀yin ni mò ń kí ẹ káalẹ́. Ọjọ́ títúbà lè gé pọ̀ àbí kí náà ló gbà kókó gé mọ́ra wọn. Dádì. Wọ́n bí sójú ń dùn ọ ni. Sóòrì pé mò ń sẹ̀ǹkan lọ́wọ́ ni. Ẹ má bínú sà. Títúbà lè gé pọ̀ àbí sí. Dádì ṣé kí n máa lọ ni àbí kí n dúró? Ètò ọba tí wọ́n kò ṣe kó sì lọ́mọ kò ní burúkú tiẹ̀ bá mi ò jẹ. Tó bá tún gbèrú eléyìí wá ọwọ́ tẹ̀ wọ́n ọwọ́ tẹ̀ àwọn mi ti méjà. Kí ló sọ báyìí? Sọ́mọ ẹ ti lọ́nu. Kí ni ṣe wèrè ara rẹ̀ tó sì rí pé mò ń ṣẹ́ lọ́wọ́? Hello Daddy. Èmi ló ṣe ọsọ fẹ́ gbé fóònù mi ni. Mo ń drive lọ́wọ́ so mo wá park ó ṣe pé mi fẹ́ gbé call yín ṣe mọ̀ pé ìjọba ò fààyè gbà ká máa drive ká dẹ̀ máa pick call. Ẹ sọ wá ń lọnu àbọ̀ ń padà bọ̀. Mo ń travel lálẹ́ yìí ni mo ní kí n yà kí n wá fún yín 100,000 tẹ́lẹ̀ kí n tó máa lọ ni. Kí ni ń bọ́ lọ wà? Daddy mi ṣe wà ọ̀nà airport ni mo wà mo ń travel lálẹ́ yìí. Airport páàkì jẹ́ ń gbé ọ̀kadà kí wọ́n á bọ́ bẹ́ẹ̀. Daddy ẹ fẹ́ gbọ́kadà. Jẹ́ ń gbọ́kadà o. Ti ẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀mí ara yín nípa gbàlagbà níyìn ni ṣé tẹ bá gbọ́kadà lálẹ́ yìí sí tí mọ́tò bá kọlù yín ṣé ẹ mọ̀ pé wàhálà kan tún nìyẹn ni ìjọba ò dẹ̀ fààyè gbà ká máa gbọ́kadà láàrin títì tó bá mú yín ọkàn máa fi yín jófin ni ẹ má try ẹ o. Èmi kọ́ ìyá rẹ̀ ni wọ́n fi jófin kì í ṣe èmi bò ó
Màá bá yín sọ̀rọ̀ létà ṣe gbọ́. Ọkọ̀ sí ẹ ọkọ̀ sí ọmọ létí yé ọmọ ìgbówó mi rà 100,000. Yé ṣé nǹkan tí mo ń ta ẹ̀ ṣé mo lè jèrè 150,000 bẹ́ẹ̀? Mọ̀mọ́ sórí ibú mọ̀mọ́ ṣẹlẹ̀ yà o ìyá mọ̀ jẹ́ òtá mi o yé kọ́lọ̀ máa sọ lọ kọ́lọ̀ máa sọ bọ̀ ibi náà ni ó darí wa bá mi yóò wá bá mi lọ́wọ́ bá ń gbé padà kò kú gbọ́dọ̀ pẹ́ nǹkan kan ò sì gbọ́dọ̀ sí mi nǹkan kan ò gbọ́dọ̀ sí mi. Ṣàmẹ́ ìwọ ó gba ọjà lọ́wọ́ mi for the past 2 weeks èyí owó òkò wá èyí ọjà mi ò dá padà dá mi lóhùn Ṣàmẹ́ ó dẹ̀ mọ̀ mí o Ṣàmẹ́ ó mọ̀ mí o sórí by the time tí wọ́n máa finish pẹ̀lú ẹ̀ kò ní fọ́nì rárá o. Ṣàmà kò rí bẹ́ẹ̀ àwọn pípù tí mo gbé ọjà fún yẹn wọn ò tí fún mi lówó Ṣàmà mi lè parọ́ fún yín. Ṣàmẹ́ kò rí báwo ìwọ ò lè parọ́ dúnú ta ló parọ́ tó ẹ̀ nínú gbogbo wa ta ló parọ́ ju ṣé àwọn ẹgbẹ́ máa ń parọ́ ni ìwọ Ṣàmẹ́ anyway láì tí ẹ̀ kò gbọ́ mo fún ẹ ní 3 days ọjọ́ 3 kó mi fi tẹ̀mí lọ́wọ́ ọ kó mú ọjà mi kó dá padà fún mi bí bẹ́ẹ̀ kọ́ Ṣàmẹ́ ó mọ̀ mí o Ṣàmẹ́ ó mọ̀ mí o dúnú Ṣàmẹ́ ṣe bí yàn ní Jíbọ́lá mo rán lọ sí abroad pẹ̀lú ọjà kó tó dé Naija bí mo ti gba owó mi mo wá ṣàánú wọn mo fún ẹ lọ́jà mo fi help ẹ o wá fẹ́ gbá mi ìwọ Ṣàmẹ́ o wà anybody gbá ní Nàìjíríà wọn sí èmi ló fẹ́ gbá. ṣé wọn mi lè dúpin mi lè gbá yín. jáde lọ́fíìsì mi. Get out of my office wọ́n ṣèpè fún ẹ. Get out. ìwọ. Okay. How far? Kí ló ṣẹlẹ̀? Wow. Mo fẹ́ rí ẹ ló jẹ́ kí n kó wá. Ṣé kò lè ṣàfihàn kí ṣe nǹkan tó lè? Ẹ̀kọ́ ló ṣẹlẹ̀ ni pé àwọn guys kan wọ́n bá mi sọ̀rọ̀ deal yẹn dẹ̀ máa yọ owó gan. So mo wá rò wípé bóyá mo lè lọ bá chairman kí chairman supply mi láwọn ọjà díẹ̀. Àbí kí ló feel? Chairman ṣá. Ṣé ibi tó rí sí ó dáná o bọ̀dá padà sọ pé ò sọ bẹ́ẹ̀ mọ́? Ó léwu fún láìfẹ́. Ó léwu fún láìfẹ́ kí ló mìíràn? Báyọ̀ ó léwu fún láìfẹ́. Ṣé orí jẹ́ ti kó fún ẹ? Mo kí n bá ti chairman wà ní deal náà. Ṣé orí àtàwọn sọ ilé òótọ́ mi mo ní o? Àwọn pípẹ́ ti fún mi díẹ̀ ní owó yẹn. Mo rò pé kí n má lọ fún chairman lówó àbọ̀ àbí owó díẹ̀. Lórí ọ̀ṣẹ́ tí mo sọ fún ẹ chairman lówó òyìnbó fún mi. DY ó mọ bí chairman máa ń ṣe náà tó bá ìdọ̀ olówó dé. Owó bíbá ẹ̀ èmi máa advice ẹ pé kò wá ìrànlọ́wọ́ ẹ lọ síwájú. Kò yẹ. So kí n gbàgbé chairman pẹ̀lú deal yìí. Pátápátá chairman. Ok, kò sí wàhálà. Màá wá nǹkan ṣe. Yeah. Kò sí wàhálà, kò sí wàhálà. Jẹ́ n pè later. All right, ṣe. Bye. All right. That's good. Alpha. Wọ́n mú wa pa ọ́. Kí ló sọ pé ṣe? Kí ló ń ṣẹlẹ̀? Jíbọ́lá. Yeah. There is fire on the mountain. Kí ló ṣẹlẹ̀? Àwọn guys kan ló pè mí láti France. Wọ́n ní àwọn ní ọjà. Ọjà yẹn dẹ̀ wọ 20 million naira. Gbogbo nǹkan tó dẹ̀ wà lọ́wọ́ mi ò ju 8 million naira lọ. So mo ní 12 million naira láti fi complete ẹ̀. Báwo wá nìyẹn ṣe wá lé? Sọ fún chairman náà. Oh no, mi fẹ́ get chairman involved pẹ̀lú ẹ̀. Ìwọ gangan ni fẹ́ involve pẹ̀lú business yẹn. Yeah. Mo ní 12 million naira látọwọ́ ẹ̀. And 12 million naira? Yeah. Look, Jíbọ́lá, jẹ́ kí n explain ẹ̀ fún dada. Ṣorí deal yẹn, apart from the 20 million naira I need, I ma make more than 70 million naira lórí deal yẹn. And tí bá dẹ̀ ṣe ń gbé ọjà yẹn wọ France by, tí bá ṣe ń dé, mo ń bọ̀ pẹ̀lú owó ni. So we don't have any problem. 12 million naira? Yeah. Báyọ̀,
ó mọ àwọn nǹkan tí mo fẹ́ fowó ṣe now. Come on, Jibola. This is business now. Shouldn't doubt me. And you know I'm not a baby in this business. Doubt? Mi ò ní cause láti doubt ẹ. God. Yeah. Okay. What's the problem? I'll see what I will do. Yeah, good friend. Oh. Yes, come in. Babe. Hello. Oh, sọ fún mi pé ń bọ̀ náà. Tell a surprise. Báwo ni iṣẹ́? Yeah, kò kọjá àfaradà. Bẹ̀rẹ̀ snacks nígbà tí mo ń bọ̀. Ó ṣe. Bí ìgbà tí ó yẹ pé o ti mọ nǹkan tó ń ṣe mí, ebi ń pa mí burúkú bí mo ṣe wà. Is it nice? Yeah, it's nice. Thank you. Bá mi jẹ náà. Yes, come in. Mo ti fẹ́ check ẹ̀ tó sà. Ma. Get me pen, Mary. Paris. You can go. Kò tí ì dé sà. Alright. Ba. Àbí ìwọ náà fẹ́ jẹ snacks. Mi ò mind sà. Alright. Baby, irú ojú burúkú ló fi ń wo ọmọ lọ́mọ bẹ́ẹ̀. Ó ṣe é ti tẹ́lẹ̀. Ìwọ ni. Kí tó ṣe wọn abẹ̀rẹ̀ lọ́yìn pé ṣe fẹ́ jẹ snacks. Òun náà wá ń rẹ́rìn. Irú àwàdà wo nìyẹn? Jẹ́ ń jowú náà, kọ́ tí èèyàn bá nílò ńlá ni. Àbí wò làwàdà? Wọ́n. Kí ni? Ó máa ń pòwe. Ṣé mi wàá mọ̀wé pa ni? Ó try gan ni. Ó try. Iṣu máa jẹ. Mi ò jẹ ẹ dáhùn. Tí má ti parí nǹkan tí mo jẹ tán, a máa lọ. Máa drop ẹ. Tí má ti drop ẹ sílé, mi fẹ́ yà lọ́dọ̀ mọ́ mi. Okay? Káàbọ̀ kan mi. Káàbọ̀ mi ṣe. Ọ̀rẹ́, ṣorí gbogbo jewelry tí mo wò yìí, mi ò lè rájú 1.5 lọ. Kí ló dé? Èmi náà kọ́ ọjà ni. Má ṣàjèrè. Ṣorí bó ṣe ń rí tí mo bá gbé débi tí mo ti fẹ́ tà, ìnákùná náà máa bá mi nù. Mo tiẹ̀ tún gbìyànjú pé mo ní mo máa rà ní 1.5 torí pé ó dẹ̀ jẹ́wọ́ ni. Ọ̀rẹ́ mi, ìwọ náà mọ̀ pé ọjà tó wà nílẹ̀ yìí ó kọjá owó tó ń fún mi yẹn. Bọ́n nítorí nǹkan tó ṣẹlẹ̀ ló ní ká wá wò wọ́n. Bá mi pa ojú ẹ̀ dé 2 million naira jọ. 2 million lórí ilé tó wà lẹ́yìn. Ọlọ́mọ ajá rí náà kànga. 1.5 million. Ẹ ṣe gan àtàn. Kí ló dé? Kò sí nǹkan kan mọ́ mi, àkàntà mọ́ ni.
ẹ Tàmù ẹ ń bínú ni. ìbínú kẹ́ ẹ̀ àbínú Tàmù. ọ̀rẹ́ ẹ Tàmù ó dà kó burú a tún máa ríra. má bínú ọ̀rẹ́ mi. mi ò bínú ó dàbọ̀. ẹ jọ̀ọ́ bá tilẹ̀kùn yẹn dáadáa. Mọ́mì nǹkan tẹ́ fẹ́ tà ní 2 million naira ọ̀rẹ́ yín nìyẹn o. ọkọ mi ṣé kò tó torí mi. gold to worth 10 million naira tó wá fẹ́ rà lọ́wọ́ yín ní 1.5 million tẹ́yìn tí wọ́n ń bẹ sí 2 million. Mọ́mì ó máa bẹ́tà kiri ra fún máa yẹn o. ọ̀rẹ́ tó bá ti ń gbèrò láti ra nǹkan ní ọ̀rẹ́ nínú ìṣòro ọ̀tá ẹni ni o. àbí nítorí nǹkan tó dé bá wa lè ṣe fẹ́ ta gbogbo gold yín. àbí kí ni mo wá fẹ́ ṣe. Mọ́mì ṣé tẹ́ bá ta gbogbo ilé ìsìn ṣé tí wọ́n solve gbogbo problems ta ní ni. kí ló wá fẹ́ kí n ṣe báyìí. Fine Mọ́mì nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe ni pé mo fẹ́ kẹ́ fọkàn sọ́dọ̀ Ọlọ́run àbí nǹkan kan wà tọ́lọ́run ò lè ṣe ni. kò sí. tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká fọkàn sọ́dọ̀ Ọlọ́run òun ló máa ṣe gbogbo nǹkan tá à ń wá fún wa. mo ti gbọ́ tiẹ̀ ṣé mo dúpẹ́ ọkọ mi mo ṣe. ọ̀nà ayé ó já sí kòtò já sí kékeré ayé ti rí ènìyàn bá ti mú rìn ẹ̀pọ̀ rẹ́gí ṣe rẹ́gí ènìyàn bá ti rìn bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi yẹ ò fa tirẹ̀ ò kò sáré tètè ó yá sáré bá ti àsìkò kò dúró. I don't know why I just love you. You just love me? Yes. Oh sure? Yeah. Okay. Bimpe, let me ask you this. Tanti mo ṣe wà yìí, mo yàrá, o you ma love me? Baby, Ọlọ́run má jẹ́ kó yàrá. Dá mi lóhùn kan tí n bá bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀. Ṣé o you ma love me? Baby, Ọlọ́run má jẹ́ kó jẹ́ àárọ̀. Just answer my question. O ma love me? Who's that? Come in. Yeah. Jibola, ibo lo tí mo tún jẹ́ ẹ̀kọ́ rẹ lọ́wọ́ báyìí. jẹ́ kí n rí ẹ. O fẹ́ rí mi. Okay. Baby, 1 minute. Let's go. Oh. Kí ló ń ṣẹlẹ̀? Jibola, kí ló dé ìbọn? mo fẹ́ wá pa ẹ̀. Kí mo ṣe? èmi àti ẹjọ́ ṣe business mo gbé owó fún ẹ kó fi ṣe business wa wà successful tán ìwọ gba owó orí mi ò sọ anything èmi náà ń wú ẹ for the past 2 weeks anyway owó mi dà. Jibola, torí business ló fi wá ń yọ̀bọ̀ sí pàdé. ó rò pé ní ni mo bá a ṣe máa fi bọ̀ fún ẹsẹ̀ ọ̀tún ẹsẹ̀. Má ṣe. máa pa ẹ́ máa para mi máa tún pa àlejò tó wá ẹ wá owó mi dà. Àgbo ẹ̀ jáde. Nísòro Jibola. Nísòro ló mú ìdí yẹn. ṣí jẹ́ kí n wò. Owó ìwà ń bẹ̀ ẹ́. mo ní kó ṣí fún mi. èló ló wà ń bẹ̀. $200,000 ló wà mẹ́. ó ṣùọ́. Yeah. Zip ẹ padà. jẹ́ kí n wá sọ fún ẹ lílọ ni mo lọ yìí o má jẹ́ kí n ti rí ẹ ní sàkánì mi mọ́ tí bá rí ẹ sàkánì mi.
Yes, come in. Kí ló ṣẹlẹ̀, kí ló wá ṣe lé mi? Ṣé bí mo ti sọ fún ẹ pé kó má délé mi mọ́? Ṣé wọ́n rán ẹ sí mi ni? Mo ní kó fi mí sílẹ̀ lọ́rùn. Jíbọ́lá, take it easy now. Ọ̀rọ̀ rí bẹ́ẹ̀. Ọ̀rọ̀ rí bẹ́ẹ̀. Ọ̀rọ̀ rí bẹ́ẹ̀, àbí? Èmi àtijọ́ ṣe deal pẹ̀lú 20 million naira. Ó gbé ọjà lọ. Ó gbé owó dé. Ó fún èmi ní ṣíẹ̀ ti tèmi. Ó ti gbàgbé mi ṣe rí owó tí mo kó fún ẹni. Ó ti gbàgbé dúró wá láti mo ṣe lórí owó yẹn. So tí mi ò bá yọ̀bọ̀n wá bá ẹ lẹ́sìn, ò ní fún mi lówó mi. Jíbọ́lá, má sọ̀rọ̀ báyìí mọ́. You see, nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí mo lọ fún trip yẹn, mo pàdé àwọn guys kan bẹ́ẹ̀, wọ́n làwọn ní ọjà. Nǹkan tí mo fẹ́ fowó ẹ̀ ṣe nìyẹn. Mo kọ̀ pé kí nǹkan sáré ṣe deal yẹn kí n dẹ̀ kó double profit wá fún ẹ pẹ̀lú owó ẹ̀. Ọ̀dẹ̀ ló pè mí àbí? No, tell me. Ìwọ fẹ́ ṣe business pẹ̀lú owó ti tèmi. Láì sọ fún mi. Tó bá dé, kó wá fẹ́ mi ní double profit. Tí wọ́n bá gbowó tó wá máa dáná wá àbí? Ó fún ni. Má bínú, mo mọ̀ pé mo jẹ̀bi, ó yẹ kí n sọ fún ẹ tẹ́lẹ̀. Mo rò pé ò ní gbà fún mi ni, jọ̀ọ́ nítorí Ọlọ́run, má bínú. Anyway, just go. Go. Báyọ̀, leave my house. I don't want to see you here again. Get out! What is going on here? Kí ló ṣẹlẹ̀, Jíbọ́lá? Nothing. Jọ̀ọ́ bá mi bọ́kọ̀ ẹ̀ sọ. Ó ní kò sí nǹkan kan. I can't overreact now. Jíbọ́lá, what is happening here? Okay, baby, kò sí nǹkan kan, okay? Báyọ̀, just go, go. Mo ti gbọ́, come on, go. Má lọ ṣe nǹkan tó ń ṣe. Really? Yeah. Just go. Onílé ọlọ́nà máa tọrọ jẹ, kọ́mọ ẹlẹ́ran máa jẹgungun, kàláṣọ máa wá kìsà ó, ìgbẹ̀yìn ọ̀rọ̀ mi ò kí lọ́lá kí lọ́lá. Ta ló bẹ ẹ dé àbá ẹ? Níbo ló ti rìnnà pàdé ẹ? Ta ló mú ẹ débẹ̀? Ní ìwọ? Ó máa disappoint mi o. Ẹnu ń dùn ẹ ní, ṣé wọ́n kọ́ ni mo bá sọ̀rọ̀ ni? Mọ̀mí kò ń ṣẹ́jú mi náà. Necessity ni. Necessity? Ìtumọ̀ necessity? Ṣé rántí ìgbà tí àwọn bank officials wá sí ilé wa? Ẹ jọ̀wọ́, kí ni mo lè ṣe fún yín? Ẹ lè máa mọ̀ wá láti T&K Bank láti wá. Torí rà pé ojú ti yín ẹ̀ ṣe ìbẹ̀rẹ̀ iṣẹ́ ń bẹ̀ ni, torí ẹ̀mí ṣe mọ̀ pé bẹ̀rẹ̀ ti wá. Ẹ pẹ̀lẹ́, kí ni mo lè ṣe fún yín? Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àjọsọ wa pẹ̀lú báńkì wa, wọ́n ní pé ká wá yọjú sí pé àwọn ò tí ì rí ọwọ́ yìí. Ẹ wò ó, kẹ́dẹ̀ wá máa wò ó. Mo ṣì ń rò pé tó bá di òpin ọ̀sẹ̀ yìí, màá wá yọjú sí wọn kí n lè ṣàlàyé fún wọn pé kò tí ì rí bí mo ṣe ń wò ó. Okay ma, but wọ́n ní pé ká fún yín ní lẹ́tà yìí. Nínú ẹ̀ ni breakdown gbogbo owó tí ọkọ yín yá ní báńkì, then accumulated interest tó ti ń gun rate over 20 years. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé 1.1 million ló máa ń gun orí owó yìí every year. So owó yẹn ti accumulate sí 63.6 million. Wọ́n ní pé tí wọ́n bá rí owó yín ní ìparí ọdún yìí, ó ṣeé ṣe wọ́n lè wá take over possession lé. Ẹ wò, èmi náà mọ̀ pé látìgbà tí ọkọ mi ti kú, ilé iṣẹ́ yín ti ń ràn wá lọ́wọ́. Mo dẹ̀ mọ̀ pé 1.1 million naira ló máa ń gun orí owó yẹn lọ́dọọdún. Ẹ bá mi bẹ̀ wọ́n pé láìpẹ́ láì jìnnà màá wá nǹkan ṣe sí. I dey really appreciate you. Ẹ ṣé gidi gan. Gbogbo bó bá ṣe jẹ́, a máa kàn sí ilé iṣẹ́ yẹn. Ẹ ṣé gan. Ṣé ti gbọ́? Kò sí ọ̀dà ọ̀ṣẹ́. Ẹ ṣé gan. What about that? Kí nìyẹn ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó wà lẹ́yìn? Torí kí wọ́n bá má gba ilé yìí. Ilé kejì dẹ̀ la mọ̀ bí tí dọ́kúmẹ́ǹtì ẹ̀ wà.
ṣe mọ̀ pé tó bá ti gbà bí ìgbà tó yẹ pé dáàdi mi labour in vain kí gbogbo yẹn má bàa dé ṣẹlẹ̀ torí ẹ̀ mo ṣe wọ́n pé gbogbo nǹkan tó bá gbà ni màá fi fún mọ́mí mo ti sanwó yẹn. O sanwó tí bàbá ẹ jẹ báńkì. I've paid it. Àwọn ọmọ sí ìmàlè pààyàn. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Then mo really appreciate courage. But then, ọkọ mi, nǹkan kan ló máa ṣe fún mi nsìn. Mo fi Ọlọ́run ọba bẹ̀. Mi fúri bàbá ẹ̀ mo fi bẹ̀. Àti wákàtí tèmi àti ẹjọ́ ń sọ̀rọ̀ yìí. Mo fẹ́ kó promise mi pé o tún bá wọn débi egbògi olóró mọ́ láyéláyé. Àwọn tó jẹ́ kó rìn sí bèbí ẹ̀gùn, mo tún fẹ́ kó sá fún wọn. Mo fi Ọlọ́run bẹ̀. Mo fẹ́ kó dá mi lójú pé ò ní ṣe mọ́ láyé àti láyé. Bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ náà ni mo ní débẹ̀ mọ́. O sure? I won't do it again. O ṣé ọkọ mi, o ṣé mo dúpẹ́. Mommy loves you. Wọ́n. Yes. Ìwọ gbọ́ nǹkan, o sọ fún mi, o wá lọ sọ fún mọ́mí. Mo gbọ́dọ̀ mọ́mí lọ torí mo ń pé àwọn nìkan náà ni mo lè bá sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. Jíbọ́lá. Èmi àti ẹ àjíjọ ń gbé inú ilé látọjọ́ joy. Mo mọ̀ ń pé o wà into drugs. Haba. Káṣá àti ẹ̀ dúpẹ́ pé at least ó gbé wọ̀. But mo fẹ́ kó promise mi pé o ò ní ṣiṣẹ́ burúkú ìmọ̀. Mo ti promise mọ́mí pé mo ní ṣe mọ́. Mo dẹ̀ fi ń dá ọ̀nà lójú pé I won't do it again. I promise you. Thank you. One. Yes. Kò dẹ̀ máa wo temptation ló sún mi sí iṣẹ́ cocaine. Temptation báwo? Yes. Kò kí n ṣe gbóhùn mi. Torí property dáadé ni. Ilé méjì tí dáadé mi kọ́. Wọ́n ti fi kan yàwó ń bẹ̀. Ẹyọ kan tó dẹ́kun. Àwọn tenant wọ́n ti dọ̀bà mọ́ èmi àti mọ́mí lọ́wọ́. Tó jẹ́ pé tá bá débẹ̀. Wọ́n recognize wa. Torí pé a ní proof. A ní proof pé dáàdì mi ló nílé. But kí tẹ̀yin náà ṣe ní proof? According to nǹkan tí mọ́mí sọ fún mi. Mọ́mí jẹ́ kó yé mi pé dáàdì mi àti best friend wọn. Wọ́n máa ń tọ́jú nǹkan sọ̀rọ̀ ara wọn. Dáàdì mi máa ń gbé dọ́kúmẹ́ǹtì wọn fún. Àwọn náà dẹ̀ máa ń gbé dọ́kúmẹ́ǹtì wọn fún dáàdì mi. But wọ́n jọ travel lọ́jọ́ kan. One accident. Kò dẹ̀ sí tó survive ẹ̀ náà méjèèjì. Gbogbo document property dáàdì mi. Ọwọ́ wọn ló wà. Kò sí ẹni tó lè sọ fún wa pé ibi báyìí ló wà. And láti ìgbà yẹn láti ń wá document dáàdì. Àwọn tó jẹ́ kárí àárín wọn ìyàwó wọn tí mọ́mí sọ pé àwọn bá tún béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n láwọn rere ìgbà Amẹ́ríkà ló ń gbé. Jíbọ́lá ọ̀rẹ́ dádì ẹ̀ tí wọ́n máa jọ ń tọ́jú dọ́kúmẹ́ǹtì ọwọ́ ara wọn kí lórúkọ ẹ̀? It's one Mr. Wole Badmus. Wole Badmus?
Wale Badmus? Wano, do you know anything about him? No. Mo kàn ń béèrè ni, you know, we are Ọlọ́run ní fún wa rí. Ọlọ́run máa jẹ́ ká rí. Àmín. But Jíbọ́lá, mo kò ti promise mi pé o ní ṣiṣẹ́ burúkú yìí mọ́. Please. I will do it again. Please. Ṣé o ti sọ fọ́kọ ẹ̀? Lára mi ti sọ fún wọn kan ṣe sọ pé mo ní surprise fún ẹ ma. Ṣùwárí bí a ṣe ń sọ̀rọ̀ yìí wà wá kúrò ń sìn wá lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n yìí wà lọ kó gbogbo ẹrù ẹ wá sí dé pátá. Bẹ́ẹ̀ni inú ilé ìlú máa wà tí o máa fi padà sí Amẹ́ríkà. Ẹ ṣé wá, thank you wá. Ṣé mi ló máa di girama? Ẹlẹ́dàá mi mo dúpẹ́ o, ọkọ mi lọ́rùn. Óyá, màmá retí ẹ̀ tè máa lọ. Ẹ̀kọ́ múnú mi dùn every time ni. Màá múnú ẹ̀ dùn, òun nìkan ṣoṣo ni mo bí. Ṣé mo ṣe wá wà yìí kó tó lọ, èmi gbá ṣe shopping tó pọ̀ fún ẹ lọ sí Amẹ́ríkà yẹn. Thank you very much. Inú mi dùn pé mo ní ilé ìyá ọkọ ma. Ẹ ṣé gan, thank you. Èmi náà dúpẹ́ ọmọ mi. Èmi náà ti di màmá nìyẹn o, grandma. Ìdá bí a sì ti máa lọ. O ṣé mo dúpẹ́. Màá kọ́ yín wá. Òkè dàlẹ́ o ṣé. Jíbọ́lá o ṣé mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Sista ẹ fẹ́ mọ nǹkan tí mọ́mì Jíbọ́lá sọ nígbà tí mo sọ pé mo lóyún. Kí ni wọ́n sọ? Ìṣe náà máa ní kí n lọ kó gbogbo ẹrù mi pátápátá wá sílé àwọn pé ọ̀dà wọn ni mo máa gbé kí n tó padà lọ sí Amẹ́ríkà. In fact, àwọn máa mú mi lọ ṣe shopping fún mi. She was too happy. That's pé wọ́n love ẹ nìyẹn o. Wọn ò tí ì fẹ́ tán ní ọlọ́ni kò ti máa kọ́ ẹrù bọ̀. Ọ̀ tó ń yà mí lẹ́nu nìyẹn. I'm so happy for you. But ṣé o jẹ́ kí Jíbọ́lá mọ̀ ṣá? Mo fẹ́ fi ṣe surprise fún ni. Mọ́mì ẹ̀ náà dẹ́ gbà bẹ́ẹ̀. In fact, nǹkan tó kan àwọn tí wọn ò ní kí n ṣáà máa kú bọ̀ nílé. Wọ́n kàn yọ, wọ́n kàn dúró nínú wọn ti dùn jù. Surprise? Well, thank God. My baby. Ẹ̀yin àtọmọ yín ṣá. Àwa ni à ń enjoy ara wa. My baby, how are you? Gba ọjà tó ń bá mi gbé travel lọ ni. Chairman, mi ò mọ̀ pé nǹkan tẹ̀ pé mi fún lẹ́lẹ́ yìí. Kí ló dé? Ṣé ó yà ẹ́ lẹ́nu ni? But mo ti sọ fún yín pé mo ò ṣiṣẹ́ ẹ̀ mọ́. Ó sọ fún mi. Ṣé mo ní mo ti gbọ́ ni? Ó sọ mi ò dẹ̀ gbà. Torí reason tó fi sọ pé ò bá mi ṣiṣẹ́ mọ́ yé mi. Ṣé mi ń sanwó fún ẹ ni? Anyway, sori, o máa bá mi ṣiṣẹ́ mọ́ o, ò ní bá mi ṣiṣẹ́ mọ́ o. Tó bá lọ sí trip tó bá dé, màá ṣe wá decide bóyá máa free ẹ or not. O ti gbọ́? All right, sir. Yes, sir, no problem. But Chairman, ọjà yìí kéré sí nǹkan tí mo máa ń bá yín gbé lọ. Ó kéré lóòótọ́, àmọ́ ṣe ni bó ṣe kéré yẹn, ẹrù ńlá ni mo fẹ́ fi gbà níbi tó ń gbé lọ náà. Ṣé o ti gbọ́? Tó bá dán nǹkan tí mo sọ ayé ẹ. All right, no problem, sir. Ṣé alẹ́ ni mo. No, àárọ̀ la ló lọ. First flight lọ́la ló ń bá lọ. So Báyọ̀ máa gbé ẹ lọ sí airport pẹ̀lú necessary documents tó bá máa lò dání. Ṣé o ti gbọ́? Mi ò fẹ́ kẹ́ ẹ tún padà wá bí lọ́la láti wá gbé ọjà mo ṣe gbé fún ẹ. Torí mi gan mo ń jí lọ sí Àbújá láàárọ̀ la. Kò sí problem, sir. Your wish is my command. Good luck, ṣé o ti gbọ́? Mo ṣe jẹ́jẹ́ o. All right, sir. Ọlọ́run á ṣọ́ ẹ lọ. Ṣé rí bọ́rọ̀ tí mo sọ jáde? Kò ní fẹ́ bá yín ṣiṣẹ́ mọ́. Báyọ̀, o ti ṣe léyìí. Bẹ́ẹ̀ni. Ti ṣe. Ẹ ṣọ́. Lọ wàhálà, tẹ́ bá ló máa ṣe. O ti ṣe. Ká gbà f'Olúwa.
kọ̀ fáyàn mọ́. Kẹ́mi lọ́lá lọ́lá. Ibi orí ń gbé ní rẹ̀. Kọ́rọ̀ ó gbẹ̀yìn. Ó gbà tiraka. Kí n gbàgbá bá padà síbú o. Kí n gbọ́. Yes, come in. Èmi bẹ̀bẹ̀ kó má kàn wá. Kí n sàn kí n yé. Orí aláyàn orí mi yàn rẹ̀. Ẹ káàsán. Ọlọ́pàá. Ẹ káàsán. Ẹ káàsán. Kí ló ṣẹlẹ̀ láti bọ̀? Láti Àjùlọ police station láti wá. Kí ni mo lè ṣe fún yín? A gbọ́ pé ẹ̀ ń díò pẹ̀lú egbògi olóró èyí tí wọ́n ń pè ní cocaine tí ó sì lòdì sí òfin ìlú wa torí ẹ̀ la ṣe wá. Search warrant wà dé lélẹ̀ láti wá search ilé yín. Search ilé mi. Ló ṣẹlẹ̀. Babe, àwọn ọlọ́pàá wọ́n ní pé àwọn fẹ́ wá search nílé pé mo ń ṣe drug. Ọlọ́pàá gbọ́. Bó ṣe jẹ́ náà lọ ṣe sọ fún yín yẹn. Boys, so move in, go and search everywhere. Ṣé mo lè tẹ̀lé wọn? No wàhálà madam. Mo sọ fún wọn pé kò possible ọ̀gá ọlọ́pàá kò sí egbògi olóró nílé. Mo sọ fún yín. Ẹ tí kèrè sí pẹ̀lú àwọn kìnìún. Inú kì í ṣe bàṣẹ́jẹ́. Kò sí anything bẹ́ẹ̀ yẹn. Kò sí nǹkan kan bẹ́ẹ̀ yẹn. Níbi ìbá ìjà sí. Bathroom. Boys, so how far? I search everywhere. I really could also. Ngbo? Sir, ẹ má bínú sí wa. A act lórí information tá gbọ́ ni. Ní ìwọ̀n gbà tá dẹ̀ ti search gbogbo inú ilé yín tí a rí any evidence. A tender apology wa. No problem, ọ̀gá ọlọ́pàá. No problem. Ẹ ṣe gan iṣẹ́ yín lẹ ṣe. All right, boys, let's go. Go down. Ká gbà f'Olúwa, ká má kọ̀ fáyàn mọ́. Ibi orí ń Báwo ni ṣe ṣe? Kí ni? ó gbà tiraka Nǹkan tí mo gbé wọlé lálẹ́ àná. á padà Báwo ni ṣe ṣe tí wọ́n fi rí? èmi bẹ̀bẹ̀ kó Wọn ò lè rí. Wọ́n lè rí. orí Kí ni wí? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé this. Baby, thank you so much. We should really appreciate that. Tí o bá kí n ṣe wọ̀, bí Olúwa bá má ṣe lọ sẹ́wọ̀n nìyẹn. Ọlọ́run ò ní jẹ́ ká ṣẹ̀wọ̀n. Àmín o, àmín o. But baby, ṣé o rò pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí set up ni?
torí pé ọlọ́pàá wá sínú ilé mi rí. But of course, set up me now. Báwo ló ṣe mọ̀ pé set up ni? Ó fẹ́ mọ̀ bí mo ṣe mọ̀. Yeah, come in. Ẹ káàsán sọ. Ṣeun. Wọnúọlá. Àbí ìwọ ni Smith? Bẹ́ẹ̀ni, ẹyẹ méjì ń jàṣà ẹ̀mí ni. Jókòó. Ó ń bínú ni jókòó náà. I'm okay. Ìwọ ni ọ̀gá ọkọ mi. Point of correction. Èmi ni ọkọ ẹ̀, bàbá ọmọ ẹ̀, ọ̀gá àlè ẹ̀. No way. Ìwọ bá jẹ́ ọkọ tèmi. Wàá di cocaine sínú ẹrù fún mi lọ sí Amẹ́ríkà. Tán bá ti arrest mi ńkọ́. Tí mo wà lọ́gbà ẹ̀wọ̀n, wàá máa pè mí níyàwó, àbí? Wọnúọlá, má bínú náà. Sórí nínú gbogbo business tí o bá ń ṣe láyé, yọ láti máa take risk ni. Mo take risk ni. Ọlọ́dẹ ṣàmì sí, thank God wọ́n mú ẹ náà. Yes, wọ́n mú ẹ. Anyway, ṣé nítorí ẹ̀ lè ṣe wá gbóyún mi sálọ? Oh, kò tó torí. Ọ̀dà, má bínú my dear. Don't dare me. Ebi ò kí ń ṣe díẹ̀ o. Jíbọ́lá lọ́kọ mi. Jíbọ́lá lọ́kọ ẹ̀. Bẹ́ẹ̀ni. Anyway, èmi náà mọ̀. Kò ṣe first time tí màá mọ̀ rí. Lọ́jọ́ tí mo gbé lọ sí airport tó fi yálé, mo rí wà á tiẹ̀. Mi kàn pé ẹni. Anyway, ọmọ mi ńkọ́? Kí ló sọ? You had me, ọmọ mi ńkọ́? Ọmọ. Oyún ló fún mi o. O dẹ̀ mọ̀ bóyá mo fi bímọ. Of course ó bí. Torí èmi gan gbọ́ pé ó bímọ. Wo. Nǹkan tèmi bá sí mi báyìí kọ́ nìyẹn. Fi ọkọ mi lọ́rùn sílẹ̀. Ó lóun ò ṣiṣẹ́ cocaine mọ́. Àbọ̀ràn wà ń bẹ̀ ní òde jókòó bá mi fi lọ́rùn sílẹ̀. Wọnúọlá, Jíbọ́lá lòun ò ṣiṣẹ́ cocaine mọ́, àbí bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ni o. Lẹ́yìn ìgbà tó ti make over 100 million naira lára mi. Tó tún dá ṣe business lẹ́yìn tí mi ò sọ̀rọ̀. Àbí ṣe báyọ̀ ọ̀rẹ́ ìparọ́ mọ́ ni? Kò wá ṣe mọ́. Lọ́nà ṣe bọ́ ṣe máa ń quit business nìyẹn. Tell me now. Like they say, there is always a time to stop. Bẹ́ẹ̀ni. Meanwhile, Ṣeun Òkèdára, ó mọ̀ ń pè mo mọ̀ ẹ́ dáadáa. Ṣé wọ́n ń pè mo mọ̀ ẹ́ dáadáa? Mo ń bẹ̀ ní orúkọ Ọlọ́run tó jọ dá èmi àti ẹ̀. Fi Jíbọ́lá lọ́rùn sílẹ̀. I'm begging you, please leave my husband alone. Kì í fi Jíbọ́lá lẹ̀ àbí? Mo ti filẹ̀. Thank you. O ṣé. Kí ni mo bí ẹ kí ló sọ? Ẹ gbà mí. Ọ̀rọ̀ tó wà lẹ́yìn yóò jọra wọn. Ṣé wà tí Smith mọ́ra yín rí? Bẹ́ẹ̀ni. Just like bí mo ṣe pàdé ẹ̀ náà ni mo ṣe pàdé Smith l'Amẹ́ríkà. Mo dẹ̀ máa wá wò ní Nàìjíríà lẹ́ẹ̀kọ̀ọ̀kan. The first time tí mo kọ́kọ́ wá kí Smith ní Nàìjíríà tí mo ń padà lọ, ó di cocaine sínú ẹrù mi. Ọlọ́run ló yọ mí tí wọ́n arrest mi. So, ìwọ àti Smith ti fẹ́ra yín? Èmi àti Smith ti fẹ́ra wa rí. Oh my God. Hey. Wọnú, ìwọ wà ní ọ̀rọ̀ yín tó ń béèrè lọ́wọ́ ẹ̀. Kí ni toyún, kí ni tọmọ? I don't understand. Well, Jíbọ́lá, ibi tọ́rọ̀ dé yìí mo lè parọ́ fún ẹ mọ́
torí ẹ̀ gan ló jẹ́ kí n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi láti ibi tí mo ti bẹ̀rẹ̀ sí sọ fún ẹ. Mo lóyún, mo dẹ̀ bímọ fún Smith. But mo ti lóyún tán kí n tó realize pé Smith wà into drugs. Àti gba ẹmu dẹ̀ ti pinnu pé as soon as tí n bá ti bí ọmọ mi kò sí nǹkan kan tó máa tún da èmi àti Smith pọ̀ mọ́. Olóyún ó dẹ̀ bímọ. Ok, ọmọ náà wà ń kọ́ sí. Ó wà. Come in, please. Hi, babe. Hi, darling. Oh. You okay? Well, okay. Joko. Auntie. Yes. Jibola wà ńbí o. Jibola. Auntie. Báwo ni? Ẹ kálẹ́ ma. Kálẹ́. Báwo lè bí pin? Auntie pin ma. Okay. Wọ́n ní pé travel. Bẹ́ẹ̀ ni. Báwo ni treat me? We thank God. Kí ni kí n ṣe lálejò? Mi ti gbọ́dọ̀ wá sí ibi báyìí kí n má jẹ kí n má mu bọ̀tẹ́ fún mi lómi tútù. Ọlọ́run yẹ. Yeah. So we say come. Yeah, follow me. Come and say something. Come. Ọmọ ta ni ẹ? Ọmọ àǹtí ni. Kí lorúkọ ẹ? Olúwatúnmiṣe. Oh, that's nice. She's pretty. Thank you. You're welcome. Excuse me. I'm going to. All right. Auntie. Kí ló ṣẹlẹ̀? Ẹ̀rù ń bà mí. Kí ló tẹ́ ò ṣe ń bẹ̀? Torí ọ̀rọ̀ Túnmiṣe. Kí ló ṣe Túnmiṣe? Ẹnu pé mi ti sọ fún Jíbọ́lá. Ṣé ìwọ fẹ́ sọ fún mi? Tí ó bá ti lè gbọ́ lẹ́nu tí kò lè gbọ́ lẹ́nu tèmi náà. Ṣùgbọ́n má jẹ́ kí ó rò báyìí. Nǹkan tí ó dún bá ti dé kò tún gbọdọ̀ ríta mọ́ o. Ṣùgbọ́n. Ó ń bèrè lọ́wọ́ mi sí pé ọmọ ta ni Túnmiṣe. Kí ni wọ́n wá sọ fún? Sọ pé ọmọ yìí. Ó ti tán. Lọ́bàjọ́, mo gbọ́dọ̀ sáré fún ọ̀pọ̀. Ó ga ọ́. So, ìwọ ni o ti bímọ. O ti bímọ orí òde sọ fún mi. Jíbọ́lá, I was waiting for the right. Will you keep quiet? So, ọmọ tó wà lọ́dọ̀ cousin ẹ̀. Ìwọ ló ní. Wọ́n parọ́ fún mi pé ọmọ àti bíbọ̀ ni. Mo fẹ́ sọ. Ìwọ ti gbàgbé ni. O ti gbàgbé pé tí wọ́n bá lọ fún ogún ọdún, ọjọ́ kan ṣoṣo báyìí ló títọ́ máa bà. Wọ́n náà. Ṣé orí oyún tó wà nínú ẹ̀? Mi ò ní interest mọ́ nínú ẹ̀. Oyọ́ kò sí tó kàn mí bẹ́ẹ̀. And now lọ sínú ilé yẹn gbogbo nǹkan tó bá jẹ́ ẹrù ẹ àti èyí tí mo ra fún ẹ pack everything and leave this house. Just leave. Go. I don't want you again. Mi ò fún ẹ mọ́ ní life mi. Go. Just go. Go. Wọnú. I don't want you in my life again, Wọnú.
Jíbọ́lá. Ra. Kí ni? Ìwé ilé dádì yín kejì tẹ́ wá. Dọ́kúmẹ̀ntì mi lé dádì mi. Báwo ló ṣe rí? Pass me. Ètò máa lọ. Wọnú! Hey. Hey. Hey, Wọnú. Mo ń gbọ́ ẹ. Mọ́mí, Wọnúọlá Alex tí mò ń jẹ́ yẹn. Alex gbọ́wọ́ kọ́ lórúkọ bàbá mi. Orúkọ tí mọ́mí mi fi ṣe ìwé ìgbélú wọn ní Amẹ́ríkà òun ni Alex. Wọlé Badmus gangan lórúkọ dádì mi. Wọlé Badmus. Wọlé Badmus wo? Wọlé Badmus kan náà tẹ́ mọ́ ni ma. Ọjọ́ tèmi àti Jíbọ́lá jà lórí ọ̀rọ̀ cocaine tí mo wá fẹjọ́ sùn yìí tá à ń parí ìjà ni mo realize pé ìtàn tí mọ́mí mi sọ fún mi kan tó kú ìtàn dádì Jíbọ́lá ni. Gẹ́gẹ́ bí ìtàn tí wọ́n sọ fún mi wọ́n fi yé mi pé dádì mi Wọlé Badmus àti Mr. Jide Williams pé ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n. In fact ọjọ́ kan náà ni àwọn méjèèjì jọ ní accident tí wọ́n kú. Ìgbà tí mọ́mí wálé fún burial tó ń padà lọ ni wọ́n kó àwọn documents lọ pẹ̀lú ìwé. In fact wọ́n láwọn meet ẹ̀yìn gan nígbà náà nítorí pé wọ́n láti rush padà. Ikú dádì òun ló fa blood pressure fún mọ́mí mi tó lead sí heart attack tí wọ́n fi kú. But kí wọ́n tó kú ni wọ́n ti hand over gbogbo àwọn documents ẹ̀ fún mi pé bóyá Ọlọ́run lè jẹ́ kí n resort ní future ma. Ṣé pé ọmọ Wọlé Badmus ni? Bẹ́ẹ̀ni ma. Ọlọ́run máa kú ṣẹ́ o. Oníṣẹ́ àrà máa lọ́lọ́run. Àṣé lóòótọ́ ni pé tó bá kù díẹ̀ kan mọ́ lóore jí sí kòtò mọ̀nàmọ́ná àṣìṣe. Ó ṣé Ọlọ́run. Wọnú mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Àṣé ìwọ ló ṣe máa pàpà wá tọ̀mọ́lẹ̀ sí gbogbo tó wà lẹ́yìn. Ó ṣé mo dúpẹ́ ọkọ mi. Kí ló fẹ́ kún? Kò sẹ́kún lọ́rọ̀ ẹ o. Ayọ̀ ni tiẹ̀ máa jẹ́ títí láéláé. Ó ṣé mo dúpẹ́. Wo Jíbọ́lá ọkọ mi. Ṣé wọn náà wá rí báyìí? Ṣé ó rí báyìí? Wá gbọ́ o. Ṣé ó rí Smith tí Wọnú bímọ fún? Ìwọ àti ẹ̀ tán o. Kò ń ṣe bàbá kan náà ló bí yín. Ẹ kò jọ ṣiṣẹ́ fúnra yín ni. Má wàá torí ọ̀rọ̀ Smith kó wá ní kí yẹn wá fàjà láàrin ẹ̀yin méjèèjì àbí kó yà yín.
Ọlọ́run gan bínú sí ṣó ti gbọ́ tí ọmọ dẹ̀ bímọ kò ń ṣàrùn o bẹ́ẹ̀ ni ọkọ mi kò sí ẹni tí kò lè ṣẹlẹ̀ sí ṣe bí òun bímọ fún Smith ni lágbára Ọlọ́run àbí tiẹ̀ náà fún ẹ ṣé wo lérò pé bí gbogbo ìrìn àjò yìí ṣe máa rèrè mo fi Ọlọ́run ọba bẹ́ẹ̀ jẹ́ kí gbogbo ọ̀rọ̀ yìí kó tán kó gbàgbé ẹ̀ ṣòye kéyìn méjèèjì padà kí máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe tẹ́lẹ̀ kí ìfẹ́ tó wà láàrin kó padà sáàrin yẹn yọ̀yà ìyàwó ìmúra dìde. onílé ọlọ́nà máa tọrọ jẹ kọ́mọ ẹlẹ́ran máa jẹ gungun kàláṣọ máa wá kìsà ó ìgbẹ̀yìn ọ̀rọ̀ mi ò kí lọ́lá kí lọ́la ká gbà fọlú ìgbẹ̀yìn ọ̀rọ̀ mi ká má kọ̀ fáyọ̀ mọ́ kẹ́mi lọ́lá ibi orí ń gbé ní rẹ̀ ó gbà tiraka kí n pẹ́ á padà síbú o kí n gbọ́ kí n tọ́ èmi bẹ̀bẹ̀ kó má kàn wá kí n sọ kí n yé orí aláyọ̀ orí mi ká gbà fọlú o ká má kọ̀ fáyọ̀ mọ́ ibi orí ń gbé ní rẹ̀ ó gbà tiraka. Orin pọ̀ díẹ̀ now. Yeah. Yeah, so then I thought you should use this. Wow. This is nice. Nice. Wow. Thank you. You're welcome. I will never love you less. Anna is Obeo. Trust me. I believe you. Drive safe. Sure. Bye. 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 orí aláyọ̀ orí mi ká gbà fọlú o ká má kọ̀ fáyọ̀ mọ́ ibi orí ń gbé ní rẹ̀ ó gbà tiraka kádàrá lèmi bẹ́ẹ̀ á padà síbú o èmi bẹ̀bẹ̀ kó má kàn wá orí aláyọ̀ ọmọ yàn rẹ̀. ọ̀nà ayé ó já sí kòtò já sí kékeré ayé ti rí ènìyàn bá ti mú rí ẹ̀pọ̀ rẹ́gí ṣe rẹ́ ni ọba ti rìn bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi yẹ ò fa tirẹ̀ ò kò sáré tètè bóyá sáré fati àsìkò kò dúró ọ̀nà ayé ó já sí kòtò já sí kékeré ọ̀nà ayé jìn ènìyàn bá ti mú rí ẹ̀pọ̀ rẹ́gí ṣe rẹ́gí ọ̀rẹ́ mi yẹ ò fa tirẹ̀ ò kò sáré tètè àsìkò kò dúró bàbá rẹ̀ lè lọ́wọ́lọ́wọ́ kí ìyá ẹlẹ́ṣin lè kan ọ̀rẹ́ tó bá gbójú lé wọn wà tẹ́tàn ọmọ tó pawó níyá ẹ̀ máa yìn ọ̀nà ayé ó já sí kòtò já sí gègé kò ní ká ṣiṣẹ́ búburú ènìyàn bá ti mú rí ẹ̀pọ̀ rẹ́gí ṣe rẹ́gí because what will be ọ̀rẹ́ mi yẹ ò fa tirẹ̀ ò kò sáré tètè do your best and live àsìkò kò dúró sábàbí lọ̀rọ̀ àṣẹdá ohun tí ó ṣe ni ó ṣe ọ̀nà tó ń gbà ṣiṣẹ́ lẹ́dá ò mọ̀ ìgbà mi dọ̀wọ́ rẹ̀ ò ṣe rere fún mi ọ̀nà ayé ó já sí kòtò já sí kékeré ilé ayé ènìyàn bá ti mú rí ẹ̀pọ̀ rẹ́gí ṣe rẹ́gí ọ̀rẹ́ mi yẹ ò fa tirẹ̀ ò kò sáré tètè ọlọ́run wá ràn ní lọ́wọ́ àsìkò kò dúró. bàbá rẹ̀ lè lọ́wọ́lọ́wọ́ kí ìyá ẹlẹ́ṣin lè kan ọ̀rẹ́ tó bá gbójú lé wọn wà tẹ́tàn
ọmọ tó pawó níyà ẹ̀ máa yìn. ọ̀nà ayé ò já sí kòtò já sí gègé. ọmọ tó pawó níyà máa yìn. ènìyàn bá ti mú rìn ẹ̀pọ̀ rẹ̀ kì í ṣe rẹ̀ kí. kátà pamọ́ṣẹ́ ló dára. ọ̀rẹ́ mi yẹ òfà tirẹ̀ ò ṣe sáré tètè. ká ṣiṣẹ́ búburú. àsìkò rere sàn